Alákòóso àgbà ìjọ tó tóbi ní gbogbo Nàìjíríà, èèyàn ìjọ The Redeemed Christian Church of God, èèyàn pásítọ̀ Enoch Adéjàre Adébóyè, ó mà ti sọ̀rọ̀ lórí awuyewuye orin tí ó gba ìgboro tí àwọn Kìrìsìtẹ́nì tó ti ń kọ tipẹ́ ṣùgbọ́n tó jẹ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ìyẹn oṣù díẹ̀ sẹ́yìn, ló di ariwo àti àríyànjiyàn láàrin àwọn pásítọ̀ àti àwọn Kìrìsìtẹ́nì. Bàbá náà tí ìgbàgbọ́ wà pé òun ni wọ́n fẹ́ bọ̀wọ̀ fún jù nínú àwọn pásítọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, ó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ orin náà tí bàbá Adébóyè, ìyẹn Daddy G.O, gẹ́gẹ́ báwọn ọmọ àjọ Redeem bó tún ṣe máa ń pè é, tó sì ti sọ̀rọ̀ lórí ìhà tó yẹ káwọn Kìrìsìtẹ́nì kí wọ́n kọ sí orin náà. ìyẹn orin wo gan ni bàbá Adébóyè ń sọ. Orin táwọn Kìrìsìtẹ́nì máa ń kọ pé I have decided to follow Jesus, ó máa ní bàbá náà ń sọ̀rọ̀ lé lórí, nítorí pé orin ọ̀hún ti pẹ́ gidigidi táwọn Kìrìsìtẹ́nì ti máa ń kọ tó sì gbajúmọ̀ púpọ̀ láàrin wọn. Ṣùgbọ́n lóṣù díẹ̀ sẹ́yìn ni ọ̀dọ́mọkùnrin olórin ẹ̀mí láti ilẹ̀ Yorùbá ni èyí tí wọ́n ń pè ní Akin Adébóyè, tí ìnagijẹ ń jẹ́ Géèsè bàbá, òun ló mà tún orin náà kọ tó ṣe àyípadà ẹ̀, tó sì jẹ́ pé níṣe ni awuyewuye sọ, nítorí pé àwọn pásítọ̀ kan dìde pé wọ́n gbé àwọn ọmọ lẹ́yìn àwọn ò gbọdọ̀ kọrin náà mọ́. Wọ́n ní èṣù ló gbé Géèsè bàbá wọ̀ láti lọ tún orin náà kọ. Wọ́n ní Géèsè tó ń kọrin I have decided to follow Jesus, wọ́n ní ká wo orun orí ẹ̀ bó ṣe kùn tó rí bí ọmọ àta. Wọ́n ní ẹ̀mí aṣòdì sí Kristi Antichrist ni ló wọnú ẹ̀ tó fi tún orin náà kọ, àfi káwọn yàgò fún orin náà tí wọ́n bá fẹ́ kí wọ́n kó bá àwọn. Ọ̀rọ̀ inú mà di awuyewuye láàrin àwọn pásítọ̀ àtàwọn Kìrìsìtẹ́nì, nítorí pé báwọn kan bó ṣe ń tako Géèsè bàbá àtòrin náà, ìlàwọn kan sọ pé kò sí ní tó burú ń bẹ̀ kí Géèsè bàbá kó tó wá tòrin náà kọ làwọn ti ń kọ, kì í sì ṣe òun ni yóò yí àwọn padà. Ṣùgbọ́n ọ̀pọ̀ èèyàn ló ti ń retí àwọn tó ní agbára tó lórúkọ nú àwọn pásítọ̀ láti sọ̀rọ̀ lórí ẹ̀, pàápàá pásítọ̀ Enoch Adéjàre Adébóyè. Inú ọ̀sẹ̀ tí a wà yìí, ìyún ní ọjọ́rú tí ṣe Wednesday ọ̀sẹ̀ tá a wà yìí, ni bàbá náà ló sì sọ̀rọ̀ lórí ẹ̀ lásìkò tí wọ́n ń ṣe ìpàgọ́ ìjọ Redeem ẹlẹ́kẹtàléníàádọ́rin 73rd Annual Convention, èyí tó wáyé ní ilé ìpàgọ́ ìjọ Redeem tó ń pè ní Redemption City tó wà lójú ọ̀nà márosẹ̀ Èkó sí Ìbàdàn lágbègbè Mòwe ní ìpínlẹ̀ Ògùn. Nígbà tó ń sọ̀rọ̀, bàbá náà ó jẹ́ kó di mímọ̀ wípé orin ọ̀hún ti pẹ́ púpọ̀, kódà ó ní ìgbà tó ń gan wà kékeré làwọn tí wá ń kọ. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mímọ̀ wípé òun yóò gba àwọn ọmọlẹ́yìn wọn àti gbogbo Kìrìsìtẹ́nì nímọ̀ràn pé ká múra sí orin náà, kódà ó ní bí wọn bá kí ń kọ dáadáa tẹ́lẹ̀ ká máa kọ gidigidi o. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mímọ̀ wípé wọ́n tún wá gbọ́dọ̀ múra sí, wọ́n sì gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ̀, nítorí pé orin tó dáa ni. Kódà bàbá ẹni ọdún 73 náà 83 years ó jẹ́ kó di mímọ̀ ìpè ní tòun òun ò rí nǹkan tó burú nínú orin ọ̀hún, àti pé Géèsè bàbá tó tún orin náà kọ olókà tó kọ ni ó ló ti wà tipẹ́, orin ọ̀hún sì ní ìjìnlẹ̀ àti ìtumọ̀ gidi nínú ẹ̀sìn àwọn.